ó ti fẹ́ jáde o. Ibro Ijaya apá kejì tí gbogbo wa ń retí, tí gbogbo wa ti ń dúró dè, ó ti fẹ́ jáde báyìí, ká ganu sí i lókù. Ẹ má jẹ́ gbàgbé fún gbogbo àwa tí a bá fẹ́ kọ́kọ́ láǹfààní àti wo Ibro Ijaya apá kejì bó bá ṣe jáde kàṣàgbà. Ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká click subscribe button yẹn pẹ̀lú notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́. Ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tá láǹfààní àti wo Ibro Ijaya tó bá ti jáde. Àti pé kí ni nǹkan tí a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú Ibro Ijaya apá kejì? Ẹ jẹ́ ká comment sínú comment section wa. Kí ló fà á tí odidi Ibro fúnra rẹ̀ sùn sílẹ̀ báyìí? Ibro Ijaya apá kejì yìí ó máa ń ní agbára gidi gan ni o. Èmi ò tẹ̀ lè dúró kó jáde rárá torí ó ti ń wù mí wò. Ẹ má jẹ́ ká gbàgbé láti subscribe sórí channel wa, ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́. Lórí channel yìí a máa jẹ ẹ̀bùn oríṣiríṣi, 5,000, ẹ̀bùn 10,000 fún gbogbo àwa tí a bá subscribe tá dẹ̀ comment sórí comment section pé a ti subscribe. Ire o.